àdìtú lọ̀rọ̀ ilé ayé o. kí ni ìdí tó fi jẹ́ àdìtú? bó o lówó lọ́wọ́ 6 feet ni kó wá ní ìwọ ló lágbára ó pé táwọn Yorùbá ti gba ọ̀dọ̀ ẹ kọjá wọn ò tí ì ríṣẹ́ 6 feet ni o bá ní 1 million follower lórí Instagram 6 feet ni. kó wá wò ṣùṣù kó ní ìwọ lecturer òun bá yá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ 6 feet ni. I'm a professor 6 feet ni. ó wá sọ pé wòlíì ni mí o àbí alágbára kan àbólóògùn kan tó ń fagbára ba ayé àwọn èèyàn jẹ́ káàkiri 6 feet náà ni. I'm a politician. I can embezzle public fund. Òun kówó aráàlú jẹ gbogbo Nàìjíríà pátápátá inú yàrá tiẹ̀ ló kó sí. 6 feet ni. Gbogbo tó wù kó ní pátápátá. 6 feet náà ni. kí ni ìtumọ̀ 6 feet gan-an bàbá? Ìtumọ̀ 6 feet ni pé erùpẹ̀ lènìyàn. Inú erùpẹ̀ láti fà wá jáde wá. Inú ẹ̀ náà la máa padà sí. Kò sí tó lè wù kéèyàn ní. Kò lè mú kankan lọ. Fún ìdí èyí, àkókò tó kù fún ẹ fún lò ní ayé gbé ní ayé ṣe rere.